ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ gbọ́ ohun tí Olúwa rán mi sí yín. Ọ̀rọ̀ tí Olúwa rán mi sí yín yìí fún àwọn ọmọ Ọlọ́run àti fún àwọn tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Kí ni à ń pè ní ìhìnrere? Ìhìnrere láti wàásù ìjèrè ọkàn fún ẹlẹ́ṣẹ̀ láti yí padà, láti wá àwọn àgùntàn ilé Ísírẹ́lì tó sọnù lọ, láti pè wọ́n sínú ago ìgbàlà. Ṣùgbọ́n ẹni tí ó gba ìhìnrere yóò jẹ́ ẹni tó ní ìpinnu ọkàn, yóò jẹ́ ẹni tó gba Jésù tí kú tìyè. Nítorí pé ìhìnrere ní ìgbóguntì tó pọ̀, ẹ̀yin ọmọ Ọlọ́run. Tó bá gba ìhìnrere àbọ̀ bá gba Jésù tọkàntọkàn, ó ní ìdojúkọ tó pọ̀. Ìhìnrere ní ìdojúkọ tó pọ̀. Ìhìnrere ní ìgbóguntì. Ìhìnrere ní inúnibíni nínú, inúnibíni pọ̀ nínú ìhìnrere. Ẹ̀gbin pọ̀ nínú ìhìnrere. Òun ló fi ní ẹni tí yóò gba ìhìnrere yóò jẹ́ ẹni tó ní determination, ẹni tó gbàgbọ́, ẹni tí ó mọ Ọlọ́run tó gbà, ẹni tó mọ Ọlọ́run tó pè é. Ẹni tó bá gba ìhìnrere tí ò tí ní ìdojúkọ kò tí gba ìhìnrere. Ẹni tó bá gba ìhìnrere tí ò tí ní ìgbóguntì kò tí gba ìhìnrere. Ìyẹ̀sẹ̀ ń wọnú ìgbàgbọ́ ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ń sọ yìí, iye àwọn tó ti gba ìhìnrere, iye àwọn tó ti ní ìdojúkọ nínú ìhìnrere